Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Portable ọmọ Ọlálọmí, òkìkí ọmọ ológo, àrídùnnú ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ torí gbogbo èèyàn ló fẹ́ kí ọmọ òun náà kó jó lókìkí kó ṣoríire. Ògo ẹ̀ ò ní wọ omi lójijì, ìmọ́lẹ̀ tó ń tàn kò ní wọ ọ̀kùn. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí, Ọlọ́run jọ̀ọ́ o fi dá mi lẹ́jọ́, tí kì bá ń ṣe wípé mo fẹ́ sọ fún ẹ gẹ́gẹ́ bí abiyamọ, tí kì bá ń ṣe pé mo fẹ́ sọ fún ẹ gẹ́gẹ́ bí ẹni tó máa ń ronú ọjọ́ tó pẹ́ sílẹ̀, gẹ́gẹ́ bí ẹni tó máa ń rìnrìn kọjá iwájú orí ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé mò ń sọ nítorí pé mo fi pé bí nǹkan tó ṣe ò dáa ni, Ọlọ́run jọ̀ọ́ ṣe ìdájọ́ mi. Portable, mo fẹ́ kó ṣọ́ra. O mọ reason tí mo ṣe ní kó ṣọ́ra. Ó ṣeé ṣe káwọn èèyàn gbọ́ show yìí kán bú mi, but Ọlọ́run á san mí lẹ́san gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi. Mo fẹ́ kó ṣọ́ra. Ìwọ rèé, ọ̀pọ̀lọpọ̀ àwọn shows tó ń ṣe, ó ṣe gba visa South Africa tó ń lọ yẹn, ìlú àwọn tá à ń sọ yìí ni. Gbogbo bẹ̀yẹn ni mo ti lọ, mo dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn ìlú tó ti lọ ń kọrin, kò ń ṣe Nàìjíríà ló ń fún ẹ lówó. Àwọn shows tó ń ṣe káàkiri ní European countries, ní àwọn shows tó ń ṣe káàkiri àtàwọn streaming yẹn, ibẹ̀ ló ti ń rówó. Ṣé wá rí àwọn ìlú tó ń lọ yẹn, 99 or 75% wọn ló ń practice nǹkan tí wọ́n kọrin against yẹn. Ibi tí mo wà yìí, mi ì sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nílé mi ló dá o, mi dẹ̀ ní kò dá o. Bẹ̀ mo ń sọ fún ẹ pé in tó kọ yẹn, àwọn ìlú tí wọ́n ti lọ ń ṣe eré, 79%, 75% wọn ló ń practice nǹkan tó ń kọrin against. Wọ́n dẹ̀ ṣe gbé kinní yẹn, ó ju bí orin tí wọ́n ṣe ń kọ lọ. Mi ì fẹ́ kó ṣe nǹkan tó máa ba career ẹ jẹ́. Àwọn èèyàn bẹ́ẹ̀ gbé lóòótọ́, ó ń dùn wọ́n ṣe gbogbo ẹ̀. Yes, ẹ fi ń kìlọ̀ nǹkan tí ẹ fi pé kò dá láwùjọ ni. Àmọ́ sórí àwọn ìlú tó ti ń kọrin nítorí career tiẹ̀, òun láti wà very careful. Nítorí security tiẹ̀, òun láti wà very careful. Rántí pé kì í ṣe Nàìjíríà nìkan ló fẹ́ jókòó sí. Rántí pé gbogbo àwọn ìlú tó ń lọ, 75% wọn ló ń practice nǹkan tó ń kọrin against, tó ń dẹ̀ legalize ẹ̀. Kódà àwọn parent ló ń bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ nílùú yìí. Wọ́n ti ń teach àwọn ọmọ, tí fẹ́ máa kọ́ àwọn ọmọ kan nípa ẹ̀. Wọ́n ti ń fẹ́ máa fi kọ́ àwọn ọmọ ní school, wọ́n ń pè ní LGB kìíní kan níbí. Ní àwọn nǹkan tó ń sọ yẹn, má gbàgbé pé ní àwọn ìlú tó ti ń lọ, tó lọ ń ṣeré, àwọn Yorùbá tó gbọ́ Yorùbá wà ń bẹ̀ tí wọ́n ń practice nǹkan tó ń sọ̀rọ̀ against yìí o. Wọ́n dẹ̀ legalize ẹ̀ fún wọn. Ẹnujọ́ mẹ́ta professor kan ní Amẹ́ríkà, Igbo ni professor yẹn, ó marry partner ẹ̀, àwọn méjèèjì obìnrin, wọ́n marry ara wọn. Ó ń lọ sí àwọn ìlú yẹn lọ ṣeré o. Mi ì fẹ́ open ẹnu mi sọ̀rọ̀, but ibi tí mo sọ̀rọ̀ dé, àwọn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n, wọ́n á ti ronú kọjá bẹ́ẹ̀. Ẹni tó bá wà ní ipò tó wà yìí, àwọn nǹkan kan wà tí àwọn public máa ṣe tí ò ní bá wọn gbẹnu sí. Tó bá dẹ̀ máa gbẹnu sí, tí wọn ò ní rí wọn, wọn ò ní mú báyìí. Pàápàá olórin tó ń lọ internationally, tó ń travel out, tó ń lọ sí àwọn ìlú tó ti legalize nǹkan tó kọrin against. Orin tó kọ dùn, ó dáa, ṣùgbọ́n ṣọ́ra. Abánidakùn bá ní débẹ̀ o, ṣọ́ra because of your career. Ṣọ́ra nítorí pé kò ń ṣe Nàìjíríà nìkan ni ó ń fún ẹ lówó career ẹ̀. Ṣọ́ra nítorí pé àwọn ìlú tí wọ́n ń practice kinní yẹn tán legalize ẹ̀, ṣọ́ra pé o ò ní passport ìlú yẹn lọ́wọ́, o ṣe máa lọ gba visa lọ́wọ́ wọn kó tó wọ̀lú wọn ni. Ṣọ́ra. Ayé ẹ ò ní bàjẹ́, ògo ẹ ò ní wọmi, ìràwọ̀ ẹ ò ní wọ̀kùn. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹlòmíì lè ṣe, but sórí ìwọ tó jẹ́ pé òun travel lọ sí àwọn ìlú yẹn lọ ṣeré,
àwọn ìlú yẹn náà streaming wọn àwọn náà gbogbo ẹ̀ náà sàkání wọn ló wà àwọn ìlú yẹn dẹ̀ fọwọ́ sí Yorùbá dẹ̀ wà nínú àwọn tó ń ṣe nínú ìlú yẹn tó lè interpret orin tó kọ and everything jọ Ọmọlálọmí o ò ní ṣubú dànù mi ìfẹ́ open náà nu mi sọ̀rọ̀ tán Ọlọ́run rí mi ò pé ìfẹ́ abiyamọ mo ti gbé kódà mo ti pa àwọn tó mú ẹ àwọn náà sọ pé àwọn ẹ̀rù ń ba àwọn ṣùgbọ́n àwọn ọmọ báwọn ṣe fẹ́ sọ fún ẹ jọ torí Ọlọ́run bàbá mi torí kàríà ẹ ṣọ́ra torí pé àwọn ìlú tó máa òkò tó bá pé Nàìjíríà nìkan ló jókòó sí fine but àwọn ìlú tó ń lọ wọ́n ṣe gbé nǹkan tó kọrin against ẹ yìí ó dẹ̀ máa lọ gba visa lọ́wọ́ wọn ọ̀tọ̀ ní kó níṣó ọ̀tọ̀ ní kó lọ sí embassy wọn kan fún ẹ ní visa ṣọ́ra ò ní ṣubú dànù ẹ jọ̀ọ́ tí n bá fi ṣẹ̀yìn ẹ má bínú o ẹ mọ̀ pé inú tèmi bó ṣe rí lèmi ṣe máa ń ṣe o àdàbí tí n bá fẹ́ ìṣubú fún nìkan bí n bá ṣe fẹ́ kó rí fún bẹ́ẹ̀ náà ni kó fi rí fáwọn ọmọ mi tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀rọ bí àmọ́ òun encourage kan láwùjọ ẹ jẹ́ kí Ọlọ́run kó ṣèdájọ́ mi o tí kárí àti ẹ lèmi sọ ọmọ Ọlálọmí o ṣọ́ra.